Bó ti ń ṣiṣẹ́ bọ̀ bàbá máa ṣe láṣẹ pé Bisi ológe Bisi ológe show àwa la ní show tiwa ni ẹ má wò ó ẹ má yí kú òǹbẹ Remi Adébáyọ̀ Shitabe ọmọ Èkó pàtàkì ọmọ Èkó arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ bẹ́ẹ̀ ni nílùú Èkó wa yìí náà ni Bisi ológe show àwọn tó máa gbádùn lẹ́ máa bá pàdé bẹ́ẹ̀ ẹ má wò ó don't touch it there. Thomas from Osogbo. Okay, the man with very deep voice. Hello, Gbẹ̀ngà báwo ni? Wọ́n ló ń ṣe show lẹ́kọ̀ọ́. Mo ní bẹ́ẹ̀ lè sà, bẹ́ẹ̀ lè sà. Èló ni table yìí? Mo ní premium sir, 3 million full court. I called the man. Hello sir, phone yẹn kò ní. Nẹ́tíwọ́ọ̀kì ò dáre. Èló ló pe table yẹn? Mo ní 3 million. Mo ní man mi kí ló lè ṣe fún mi náà? Then me too, I made my voice deep. Excuse me. Dàbí ọkọ yà ti ra table. Mẹ́rin náírà. Àbútà ti ra table. Bọ̀dá Gbẹ̀ngà ẹjọ́ kí lè lè ṣe fún wa. And that is the richest man in Osogbo. Oh, God bless you. Tell your neighbor, God bless you more. Tell your neighbor, I don't know how we are going to do it this year, but you are making money this year. No, that you could get in Badura anymore. Ola Badura continue to go to one bar. Oh, I mean, going on this way. If you like, make you wake up for money now. Make you thank God, make God give you money. The money will make you reach to spend. If you like, make Kolade Iyalaje Oodua now, say God will bless me, will bless me. God will say, my sister, don't bless you rich. So look at your neighbor, hold your neighbor well. Hold your neighbor very well. If your neighbor is here with you, lean towards your neighbor. Daddy, okay, we'll lean towards your neighbor now. Ilé ọjọ́ kẹta lèmi náà pariwo látọjú ọmọ rice and chicken dábì ní ẹtí kọ̀ọ̀bọ̀ ọ̀gbà. Ẹ lọ rice and chicken wà fún wọn rà èmi náà jẹ́ mo yó. Àṣé màámi ń wò wá. Tẹ́sí mọ̀ pé bísínẹ́sì táwọn ìyá wa bá ti gbà ó ti bàjẹ́. Ìwọ tó bá nífẹ̀ẹ́ ìyá rẹ pàtẹ́wọ́ fún ìyá rẹ ń dojú kò sí. Ladies and gentlemen, màámi sùn látọjú ọrùn màámi pariwo jáde. Aṣọ òde ìyá kà mọ́. Ọ̀pá mẹ́fà báyìí ní ẹ̀jíba ìyá yẹn mọ́jọ́ gba aṣọ lọ́wọ́ ẹ̀bọ náà o. Èló lásọ òde ìyá kà mọ́ màámi ní 17.5. Bàámi lọ yá owó cooperative wọn kò fún ọ. Àṣọ ti dùn mọ́ wọn. Alẹ́ ọjọ́ kẹrin báyìí àti 6:30 ìrọ̀lẹ́ ni máìní ti sùn. Bẹ́ẹ̀ náà gbójú òkè ṣé dádì yín ti wọlé aníkè wọlé. Tẹ̀lé tí dádì yín wọlé báyìí ni máìní pariwo látọjú ọrùn. Radio passport 2018 model. Bàámi ní wọn gbàgbọ́ àjọ lórí. Lọ́rọ̀ ìyàwó rẹ̀ thank you ladies and gentlemen for Kolade Iyalaje Oodua. Lagos. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.